Aláròyé máa wí o. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Ghana ti fi páńpẹ́ òfin gbé ọmọbìnrin Nàìjíríà kan, Esther Egbuama, ẹni ọdún 28. Ẹ̀sùn tí wọ́n fi kan ọmọbìnrin yìí ni wípé ó ń lo ilé kan lágbègbè ẹkùn Ashanti láti fi ṣe ilé aṣẹ́wó, níbi tí oríṣiríṣi àṣemáṣe àtàwọn ìwà ọ̀daràn ti ń wáyé. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn GhanaWeb ṣe fìdí rẹ̀ múlẹ̀, wọ́n ní lọ́jọ́ Àìkú Sunday, ọjọ́ 19 oṣù kẹrin ọdún yìí, lọ́wọ́ tẹ Esther lásìkò táwọn ọlọ́pàá Manso Quarter yà lọ síbẹ̀ lójijì, lẹ́yìn tí wọ́n sì ta àwọn agbófinró yìí lólobó ilé kan tí wọ́n ń pè ní Mama Nice Lodge tó wà ní Manso Watrẹso, ni wọ́n sọ wípé àwọn fojú sùn nítorí àwọn ìwà èérí, àṣemáṣe àtàwọn nǹkan tó lòdì sófin tí wọ́n sọ wípé wọ́n ń ṣe níbẹ̀. Àwọn agbófinró yìí sọ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta pé lára akitiyan àwọn láti mú àwọn afurasí ọ̀daràn tí wọ́n ṣe oríṣiríṣi nǹkan tí kò bófin mu lágbègbè náà ní ìgbésẹ̀ ìwọ́de òjijì táwọn ṣe. Níbi ilé tí wọ́n ya lọ yìí, lọ́wọ́ wọn ti tẹ Egbuama, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ mú lọ sí tẹ̀sán ọlọ́pàá Manso Quarter, níbi tó ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí wọn. Púpọ̀ nínú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi yìí ni wọ́n sọ wípé àwọn yẹn ti na pápá bora káwọn agbófinró tó débẹ̀. Díẹ̀ lára àtẹ̀jáde wọn tí wọ́n fi síta ni àwọn ọlọ́pàá ti sọ báyìí pé wọ́n ta àwọn agbófinró lólobó lórí àwọn ìwà tí kò tọ́ tó ń lọ nínú ilé yẹn ni. Bó ṣe di wípé wọ́n kọjá síbẹ̀ tí wọ́n mú afurasí fún ìgbésẹ̀ tó yẹ nìyẹn. Àmọ́ ohun tó bani lọ́kàn jẹ́ ni wípé gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú yìí àtàwọn afurasí yòókù ni wọ́n ti ríbi sá lọ. Iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Ashanti lórílẹ̀-èdè Ghana wá túbọ̀ tẹ̀ mọ́ àwọn èèyàn létí pé lábala 497 ìwé òfin ọ̀daràn ilé àwọn, ìwà ọ̀daràn paraku tó ní ìjìyà nínú ni kí èèyàn ṣí ilé aṣẹ́wó níbi tí wọn yóò ti máa lo àwọn ọmọ ọlọ́mọ fi ṣiṣẹ́ burúkú. Wọ́n ní ìwádìí àwọn kò dúró nítorí gbogbo àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ ibi yìí làwọn máa mú lẹ́yọ kọ̀ọ̀kan láti jìyà ẹ̀ṣẹ̀ wọn. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.